bí èmi sọ pé màá ní ìlú. Tí bá rí bí a bí 50 sí 60 ó yẹ kó tó níta. Mo dẹ̀ nìyẹn. The last time bó ṣe wá béèrè owó lọ́wọ́ mi náà nìyẹn tí mo fún. Ọmọ tó ṣẹlẹ̀. Ó ní ọgbọ́n kan máa ń dá. Bí mi náà ṣe máa ń rówó ọ̀tọ̀ ni báwo ni wọ́n ṣe rò pé kí n máa rówó. Bẹ̀rù ni bí mo ṣe máa rí yìí. Èmi máa já ẹ̀fìn, máa kọ́ ẹbọ́n ṣe ń pè dání kó ṣe pé mo máa fún ilé jàjẹ́ all the time. Ẹgbẹ́ ọgbọ́n ṣé ẹ wà pa? Àwa òkè kí ló ṣẹlẹ̀? Ojú yín dàbí ẹni tí ò wà òkè. Ayé. Mo wà pa sọ̀kan tó fẹ́ sọjà rẹ kí ló ṣẹlẹ̀? Mẹ̀tílẹ̀ ṣọ́ọ̀bù yín mi bá yín bẹ̀ ọmọ yẹn sọ pé ẹ̀ sínú ara. Ṣó wà òkè ṣá? Kí ló tó ń wá mi kiri kí ló ṣẹlẹ̀? Orí ọmọ yẹn ti dàrú. Mo fẹ́ fi gáàsì kò fi ilẹ̀ fún mi. Ṣó fún lówó ni ò fi gáàsì fún ẹ ni? Kéńjì sábẹ́rẹ́ lọ mi. Will you keep quiet? Sápá ti mú ẹ. Sápá kọ́ ló mú ìyá ń jẹ mi. Mú bọ́ bá. Ok, ó ti yé mi. Kí wàá nìkan tó fẹ́ kí n ṣe fún ẹ? Bó tiẹ̀ jẹ́ 10 kg kẹ́ ẹ fi fún mi. Ṣé olùkọ́ ti ẹ̀gán ló ti dàrú? Òun gbé 12.5 kg káàkiri, orí kí fẹ́ ní 10 kg. Owó tó fẹ́ tọrọ, wáyé tó lè tọrọ 1 kg. 1 kg ò lè tó mi o. Owó tó tọrọ kiri tó tọrọ sí gáàsì ló sọ pé 1 kg ò lè tó ẹ. Ẹ má sọ̀rọ̀ sí mi o, mo kàn ń kọ́ ẹnu dákẹ́ torí nǹkan tí mo fẹ́ ni. Ìṣáàkì! Ẹ fẹ́ fún mi ní nǹkan kò ní kẹ́ root sí mi. Ṣé wọ́n fi gáàsì wẹ̀ ni? Ṣé kò fẹ́ dá fún àwọn ẹgbẹ́ ẹ̀ ni? Èmi lè gbẹ́ náà. Ẹ jẹ́ èmi náà ní àbúrò tó ga jù lọ ni. Ọ̀sẹ̀ yẹn ni ìdílé tí ò sọ pé èmi fẹ́ fi gáàsì wẹ̀. Kó sì kúrò bí bàjọ́. Ẹ má bínú. Sọdíkì báyìí bá. Ṣé orí ẹ ti dàrú ni èmi ní Sọdíkì? Ọgbọ́n. Ìṣáàkì! Alele, eré. Ọlọ́run máa fi àjẹ yín. Ọlọ́run máa fi àjà àwọn ẹgbẹ́ ẹ̀. Ọlọ́run máa fi àjẹ àwọn tó ní. Ọlọ́run máa fi àjà àkọ́bí dádì ẹ̀. Kò ní dá fún ìyá ẹ̀yà yín. Àti aláya ti tiẹ̀ náà. Ẹlẹ́nu burúkú. Lórí burúkú. Jẹ́ ti dáadáa ni. Ìmọ̀ ní sinmi mo ti dá ọgbọ́n yìí ni mo rí rí o. Ìjọ kìíní máa ń dé sọ̀rọ̀ aládùúgbò kiri ni. Ẹ ti pààyà mo dáná ọmọ àdúgbò mi lè pa. Ẹni sùúrù ẹni sùúrù ẹ calm down ẹ calm down. Kí ló ṣẹlẹ̀? Àlàyé wọ́n ti pààyàn. Ọlọ́kẹ́ tó fẹ́ ṣe ó ti pààyàn jáde. ẹ calm down now. Ẹ calm down. Sálọ. Kò sí wàhálà ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ ìṣẹ́ni pé kò ti kù tán kò ikú tán ẹ kọ́ lọ sọ 500,000 ìbí mọ bí wọ́n yẹ máa tọ́jú ẹ̀. Àdìló dé ibo láti fẹ́ rí 500,000. Tó pààyàn. Tó lè lọ́wọ́ kiri tó pààyàn ṣé mo gbé tó bá gbé lọ síìtì fún ara ẹ ó ti yẹ tó bá lọ kú ọmọ àmú ẹ bẹ́ẹ̀ tí mi bá gbé lọ síìtì fún ara ti tèmi tó bá jẹ padà kú màá ní mo rescue ẹ ni bí mo tó pa so it's better kó wá 500,000 naira wa nísinsì ló yẹ wá yìí ó ti yẹ. Omi spẹ́là ó gbọ́dọ̀ lájú o náà má jẹ́ kí ọmọ plan wà o yóò ti gbọ́ torí mo gbọ́ ìgbà kan ṣe plan. Àbájẹ́ fẹ́ bàjẹ́ lọ́gbọ́n ta ló pè mí. Ẹ̀gbọ́n ẹ má wọrí èmi náà máa ṣe ẹ̀ níwọ̀ ẹ̀. Bàbá ìjọ. Ẹni sùúrù ẹ má yẹ kó bàbá Mr. Irùngbọ̀n ẹni sùúrù ẹ kàn án lọ́gbọ́n lẹ́kọ̀ọ́ àbíkẹ́lẹ̀ gbọ́n ẹ jọ plan báwo kò yé mi ẹ tún sọ. Kò lè sọ ọ̀rọ̀ jáde. Kò lè sọ̀rọ̀. Mo ti filẹ̀. Kò bẹ́ẹ̀ dà fún ẹ ti pààyàn o. Yes, ó ti pààyàn. Ẹ má ṣe àjọ plan ẹ ni pé kó ṣe bí ìgbà tó kú ẹ má ṣe. Wọ́n wọ̀ kí ni kò tó wà lẹ̀ yìí. Ní kí ni? Ẹjọ́ plan ẹ̀ ni. Mọ̀mọ́ ṣe máa fún mi ní ọwọ́. Ìṣáàkì. Ẹgbẹ́ náà plan ẹ̀. Má sọ pé a plan ẹ̀ wà fẹ́ percentage bẹ́ẹ̀ má sọ pé a plan ẹ̀. Mo ti gbọ́ ẹgbẹ́ tó pé a plan ẹ̀ ẹ fún wa ní owó. Ó yá ẹ mú wa. Ó ti yé wa. Sọ̀rọ̀ náà. Ṣe plan ẹ̀ ni ó ti kú àbí. Bravo. Ọlọ́dẹ rẹ̀ ọ̀bẹ àná mọ́tò náà tàbí sinú. Kílẹ̀ bẹ́ẹ̀ jẹ́. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ mọ̀ kú. Ká kú gun pa. Ó ti kú lọ́jọ́ fún ọ. Ìwọ ló dá wà lálejò. Ẹgbẹ́ Ọgbà ayé òní náà. Ayé òní náà. Ọgbà. Abẹ́ ìyàwó ẹni. Ṣé kó ọ̀nà òdìdè? Ṣé kó òdìdè?
ẹ dúró ẹ bá mi mú nǹkan èmi ni mo dá gàtìrì sí. lọ́dún síbẹ̀ máa pẹ́ dànù. kò ní dàbò yìí. èmi tí mo ti gbẹ́ kọ́ ní mi yó. eléyìí bí ikú nìyí. ẹ̀gbọ́n wọn fún mi ní anything. lẹ́mú kókódọ̀ náà ọgbọ́n tẹ pa ilé ni kókódọ̀ náà tí mo ti rò pé máa rí ọ owó ńlá lọ́wọ́ àwọn boys yìí. Jesus. ayé ọgbọ́n ti bàjẹ́ lé ni. ó ti mọ̀ ayé ọ̀yà fẹ́m. mo mú. ṣé o kò ti bá ṣẹ́ mi jẹ́. mi ní ìgbà ìtẹ̀ yín jẹ́. àwọn tẹ́ pé wọ́n ti ń price mi ní 200,000 tí mo ní mi ò gbà àbí tí pé mo tẹ̀lé 200,000 yẹn gbà ń sìn ni ṣé mi máa dẹ́ fi ṣe kí ni ó ní báyìí máa jọ pín ṣé mo sọ pé màá fẹ́ ní percentage. ẹ̀gbọ́n mi mọ bí ó ṣe lọ má lọ pọ̀ wá pé ọdún kan ẹ jẹ́ ká pọ̀. kápá àbí nígbà yẹn kó pa ìwọ kọ́ ló máa kú lé ní. ẹgbẹ́ ní ti kú jẹ́ mo gbé. ọgbọ́n ò lè bọ́ sẹ́mi jẹ́ iṣẹ́ tí mo ti ṣe láti yọ ọdún rìn láti ọdún tí mo ti ṣe iṣẹ́ yìí kò bú mọ́ mi lọ́wọ́ rí wọ́n lè bú ayé ti bẹ̀tẹ̀ lẹ́yìn. ẹgbẹ́ ibi kòkò ní bẹ́ẹ̀. làbọ̀lẹ̀ two, three.